Àwọn àṣírí tí ọba Awùjalẹ̀ tú nípa Ọbásanjọ́ rèé o. Ṣé ẹ rántí ìgbà tí fọ́nrán jáde tí olóyè Ìgbòho Òòṣà bẹ̀rẹ̀ sí ní fi àwọn òkú ọ̀rọ̀ kan ránṣẹ́ sí Ọbásanjọ́? Ṣé ẹ rántí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ń béèrè ńgbà yẹn pé kí ló lè fà á tí Ìgbòho ṣe lè sọrú àwọn ọ̀rọ̀ yìí? Ṣùgbọ́n àwọn kan tún wá dìde pé Ìgbòho kì í ṣe ní àkọ́kọ́ tó máa kọ́kọ́ fi irú àwọn ọ̀rọ̀ báyẹn ránṣẹ́, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí wọ́n rí kà nínú autobiography ọba Awùjalẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan yìí mà ló ṣẹlẹ̀ o tó ní í ṣe pẹ̀lú Ọbásanjọ́ àti gbogbo ìgbésẹ̀ tó gbé nígbà tó wà lórí àlééfà. Wọ́n pe ìwé náà ní the autobiography of Aláyélúwà ọba SK Adétọ̀nà Ọ̀gbágbá the second. Ọ̀rọ̀ yìí lágbára o ẹ̀yin. Èèyàn wa, kí ló ṣẹlẹ̀ gangan ni pé àwọn EFCC lẹ́kọ̀ọ́ ni wọ́n wá sílé Michael Adenuga Jr. ìyẹn chairman Globalcom ní 2006 ìyẹn ní July. Wọ́n ní wọ́n bírèkì géètì bàbá náà tí wọ́n ṣù wọlé tí wọ́n sì fi sí under arrest. Nígbà tí Awùjalẹ̀ gbọ́ sí ṣẹlẹ̀ yìí, wọ́n ní wọ́n pe àwọn lọ́ọ̀yà